ará àdúgbò ká má pààrọ̀ tanra wa jẹ èmi ló kàn. Bàbá lẹ́gbà kí ló kàn yín. oríire ni. oríire wo tún nù o. ṣé o gbọ́ ní abẹ́ òkèèrè àpò ó mọ̀ tó ṣẹlẹ̀ the next president báyìí lágbára Elédùà Tinubu ni. nígbà tó wá jẹ́ Tinubu bó ló ṣe kàn yín. ó kàn mí o torí n pẹ̀lú àbájọ parí primary school ni. káàbọ̀ bàbá lẹ́gbẹ̀ẹ́ kùnrin sọ́kò jẹ́po. tó ń gbádùn lóòótọ́ bàbá ju àlọ́ lọ́jọ́ rí àmọ́ àwọn ni wọ́n máa ń rán ní gúgúrú àtẹ̀pà ń gbà yẹn torí àbá láì kó máa jẹ gúgúrú àtẹ̀pà àjọ máa ń wọ́n jẹ nídìí igi. tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. ọ̀dà. tí mo fi sọ fún ẹ pé mi ló kàn nìyẹn torí tí bàbá bá wọlé wọ́n wọ̀ rí. bó ṣe 10 naira yóò máa yọ owó sẹ́yìn náà. ṣó gbádùn sáyé ò mọ̀ ṣe ọ̀dàkọ̀ 10 million ọ̀dàkọ̀ 10 billion. ẹ má sọ dìjà 10 sáà ti wà ń bẹ̀. rárá o peter ní bá wà ń bẹ̀ bílíọ̀nù bọ̀rọ̀gùn o. tọ ẹ má bínú èlò wa fẹ́ kí bàbá gangan fúnra rẹ̀ má gbà. rárá bàbá alówó tẹ́lẹ̀ ní nàún. bàbá yóò lè kó nàìjíríà jẹ́ bàbá lówó tẹ́lẹ̀ all understand. àjọ máa tún lù nàìjíríà ṣe ni èmi ló kàn báyìí o. bàbá náà ti ń gbọ́ báyìí. èmi ló kàn o. a ti gbọ́ pẹ́yìn ló kàn.